ẹgbẹ́ òṣèlú APC sọ̀kò ọ̀rọ̀ sádélékè lórí yíyan àwọn ọmọ ìgbìmọ̀ ṣàkóso tuntun fásitì Iléṣà. ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Ọ̀ṣun ti ṣàpèjúwe bí gómìnà Adémọ́lá Adélékè ṣe fọwọ́ òsì júwe ilé fún àwọn ìgbìmọ̀ alákòóso fásitì Iléṣà tí gómìnà àná Adégbóyèga Oyètọ́lá yàn gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tí kò bójúmu rárá. ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kẹrin ọdún yìí ni agbẹnusọ fún gómìnà Adélékè Malam Rasheed Ọláwálé fi síta pé gómìnà ti yan ọ̀jọ̀gbọ́n Táíwò Àṣàolú gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àkọ́kọ́ fún fásitì náà nígbà tí ọ̀gbẹ́ni Fúnṣọ́ Òjó yóò sì jẹ́ akọ̀wé ìyẹn rẹ́gísítírà. dókítà Mukaila Oyèkánmi ni yóò jẹ́ akápò ìyẹn bọ́sà nígbà tí wọ́n kéde ọ̀gbẹ́ni Adéwálé Ògúndípẹ̀ gẹ́gẹ́ bí alámòjútó ìwé àti àkọsílẹ̀ ìyẹn librarian. a ó rántí pé ọdún 2022 kí ìjọba Alhaji Adégbóyèga Oyètọ́lá tó kógbá sílé ní àjọ National University Commission NUC ti fọwọ́ sí pé kí ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà ní ìlú Iléṣà di fásitì. gómìnà ìgbà náà sì ti yan àwọn ìgbìmọ̀ alákòóso àti ìgbìmọ̀ aláṣẹ ìyẹn Principal Officers and Governing Council fún wọn. ṣùgbọ́n nígbà tí gómìnà Adélékè dé ó kéde pé kí gbogbo nǹkan sì dáwọ́ dúró ná lórí ìdásílẹ̀ fásitì náà nítorí ó ní àwọn nǹkan kan tíjọba fẹ́ yanjú kó tó di pé wọn yóò bẹ̀rẹ̀. látìgbà náà sì làwọn ọmọ ẹgbẹ́ òṣèlú méjèèjì ti ń tahùn síra wọn lórí ọ̀rọ̀ fásitì ọ̀hún kó tó di pé ìjọba gbé ìkéde tuntun jáde yìí. nígbà tó ń fèsì lórí ìgbésẹ̀ Adélékè, adelé alága ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀ṣun Sọko Tajudeen Lawal ó ní bí gómìnà ṣe pààrọ̀ àwọn alákòóso fásitì náà tí Oyètọ́lá ti yàn tẹ́lẹ̀ jẹ́ ìwà àìnímọ̀lára ohun tó ń lọ àti ìwà ìtanú tó wà láti dá gbogbo ètò ìjọba àná nù látàrí pé wọn kò sí nínú ẹgbẹ́ òṣèlú kan náà. ó ní òfin tó ṣàgbékalẹ̀ fásitì náà kò fún ìjọba ìpínlẹ̀ lágbára láti yọ ọ̀gá àgbà pátápátá àti àwọn alákòóso rẹ̀ nígbà tó bá wù wọ́n láì ṣe pé àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ jókòó láti tẹ̀lé ìgbésẹ̀ tó yẹ. Lawal sọ síwájú sí i pé yíyan àwọn alákòóso tuntun fún fásitì Iléṣà jẹ́ èyí tí kò bójúmu kò sì lè dúró tí wọ́n bá fi iná òfin yẹ̀ ẹ́ wò. ìgbésẹ̀ Adélékè yìí jẹ́ èyí tó burú nínú àkọsílẹ̀ ìtàn ìpínlẹ̀ Ọ̀ṣun, ìtàn tí ò dára rárá níjọba yìí sì ń kọ sílẹ̀ fún ara ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí. ṣùgbọ́n nígbà tó ń fèsì ọ̀rọ̀ náà, Ọláwálé Rasheed ṣàlàyé pé yíyan àwọn alákòóso tuntun jẹ́ ọ̀kan lára àwọn ìlérí gómìnà Adélékè láti rí i dájú pé fásitì náà jẹ́ àpèwàáwò káàkiri. ó ní gbogbo àwọn ọmọ bíbí ilẹ̀ Ìjẹ̀ṣà ni wọ́n ń gbé sàdánkátà fún Adélékè lórí àwọn èèyàn tuntun tó ṣẹ̀ṣẹ̀ yàn ọ̀hún. ó ní kò sí ọ̀rọ̀ òṣèlú níbẹ̀, gbogbo ìlànà àlàkalẹ̀ níjọba sì tẹ̀lé kí wọ́n tó kéde orúkọ àwọn èèyàn ọ̀hún. Ọláwálé gbóríyìn fún gbogbo àwọn ọmọ bíbí ilẹ̀ Ìjẹ̀ṣà fún àdúrótì wọn pẹ̀lú ìjọba Adélékè lórí gbogbo ìgbésẹ̀ tí wọ́n ti gbé nípa fásitì náà. ó sì tún rọ̀ wọ́n láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọ̀gá àgbà tuntun kí fásitì náà lè dàgbàsókè kíákíá. Babáṣọlá Florence ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.